ẹ wo ẹnu wọn náà máa fi dárúkọ wọn léde ẹjẹ gbé wọn wọlé. Ẹ ṣe gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Bàbá tí wọ́n wọlé sí orí ètò wa lénìí òdú ni wọ́n èé ṣàìmọ̀fó lóko, gbogbo yín lẹ ti mọ̀ wọ́n àná lè ní Ọlọ́run ti kẹ́ wọn nínú ìrìn àjò Yorùbá Nation yìí. Ayé kò tọ́ ó tọ́ mà lórúkọ ayé mà kò tọ́. Bàbá mi ẹ kí gbogbo ọmọ Yorùbá, ẹ jẹ́ kán gbóhùn yín, ẹ jẹ́ kán mẹni tó ń sọ̀rọ̀. Kí ọkùnrin, mo kí obìnrin, mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí pé assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. Bẹ́ẹ̀ náà ni mo kí ẹ̀yin ẹlẹ́sìn kìrìsìtẹ́nì pé kí orúkọ Jésù ìfẹ́ tí Jésù máa wà pẹ̀lú gbogbo wa. Mo kí ẹ̀yin ẹlẹ́sìn kàbáláyé wípé gbogbo àìtọ́ àṣọ rẹ̀ ìwọ̀ rẹ̀ fún. Kò sí mùsùlùmí, kò sì gbàgbọ́, kò sì mọ́lé, bẹ́ẹ̀ ni kò ṣẹbọ, ṣùgbọ́n gbà pé Ọlọ́run kan ń bẹ tí wọ́n pè ní Ọlọ́run, ìyẹn àwọn free thinker. Ohun tí ẹ bá gbàgbọ́ nínú ẹ̀ kí Elédùmarè kó jẹ́ kó mú lára. Orúkọ tí mi yí padà, Omoboriowo ayé kò náà ni èmi ń jẹ́. Mo kí ọkùnrin, mo kí obìnrin pé ẹ tún kábọ̀ sórí ètò wa fún ti tòní. Ọlọ́run Elédùmarè yóò fún wa wí, kò sì ní jẹ́ kí a sì sọ. Mo dẹ̀ kí olóòtú náà pé wọ́n kú iṣẹ́ takuntakun. Bó tilẹ̀ jẹ́ wípé ẹni ká má mẹ́nu bà program tí ẹ ṣe, àmọ́ èmi yóò yàbàrà díẹ̀ sí díẹ̀ nítorí pé téèyàn bá mọ nǹkan àdáni kéèyàn sọ bó bá ṣe rí. Kò sí bá ṣe fẹ́ nítorí òní mi, ṣùgbọ́n nínú program ilé ìtẹ́ sọ pé ẹ ti gbé wálẹ̀, màá yàbàrà láti tànmọ́lẹ̀ sí àwọn ènìyàn pẹ̀lú àwọn kan tí mo mọ̀ lórí ọ̀rọ̀ ẹ ṣe púpọ̀. Ẹ ṣé, mo dúpẹ́ bàbá mi, ẹ ṣeun. Ẹ wo Yorùbá kúkú bọ̀ wọ́n ní bí iṣẹ́ ò bá pẹ́ ní ẹnìkẹyìn pẹ̀ṣẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nínú Facebook, nínú YouTube, ẹ máa bá wa pín. Bàbá mi tí màá fẹ́ kọ́kọ́ bá wa yànnàná ni pé kí ni ìgbàgbọ́ yín nípa ìrìn àjò tá a gbé dání yìí? Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń dá òtí Yorùbá Nation yìí kì í ṣe tó kàn nìyẹn, kíní kan igbá ni àwo ni. Kí ni ẹ rí sí ọ̀rọ̀ náà? Ṣé ẹ gbàgbọ́ pé Yorùbá Nation lọ́nà? Ẹ bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀. Ṣé rí, mo fẹ́ bá gbogbo wa sọ, ọmọ Yorùbá tí ó ń wò mí lónìí, mo fẹ́ bá wa sọ kíní kan wípé Yorùbá wọn ní tí a bá kánjú tí ìgbà olú ọ̀rán, wọn ní ìgbẹ́ kò tó ṣe ní ọbẹ̀. Yorùbá sì ní ìbẹ̀rẹ̀ òkè iṣẹ́, ẹni tó bá ṣe dópin òun náà ni a ó gbàlà. Lóòótọ́ mo wá lè máa wá Yorùbá Nation, mo tá bá wò ó tó bá jẹ́ wípé ohun tí ò ní wá sí ìmúṣẹ ni, mo rò pé ọdún 5 rẹ̀ tá a mú báyìí tá a ti gbẹnu lé báyìí ọ̀rọ̀ Yorùbá Nation yìí, ilé tó túmọ̀ sí wípé ohun tí yóò wá sí ìmúṣẹ ni. Tẹ́ bá rántí nígbà tá a bẹ̀rẹ̀, òun náà ni former president Ibrahim Babangida ló ní ṣáwọn Yorùbá ló ń sọ̀rọ̀, ó ní tó bá jẹ́ pé Yorùbá ló ń sọ̀rọ̀ ní ẹ wọlé kẹ́ẹ̀tìlẹ̀kùn, ó ní kò ní pẹ́ rẹ̀ wọ́n. Àmọ́ nígbà tí jà yẹn pé ọdún kan wá padà, ó ní I thought Yorùbá have wake up. Ìyẹn ni wípé ìjàgbara yóò kì í ṣe ti ẹ̀kan tí a lè fojú wò pé bóyá kò sọ́nà ń bẹ̀. A lè máa wo wípé àwọn kan bẹ̀rẹ̀ pẹ̀lú wa, wọ́n kúrò. Ìyẹn ni àwọn tó jẹ́ wípé wọ́n pè wọ́n sí, kì í ṣe pọ́kàn wọn ló pè wọ́n sí. Àwa tí ọkàn wa pè wá sí fún ara wa, tó yẹ pé ọkàn wa ló arrest wa láti pé ká wá ṣe, àwa la kù ń bẹ̀, àti àwọn tí wọ́n tún nígbàgbọ́ nú ẹ̀. Torí tí ọkàn èèyàn bá pé èèyàn, kò sí bí irú àbùkù tó fẹ́ rí ń bẹ̀, kò sí irú challenges tó fẹ́ rí ń bẹ̀, kò sí irú wọ̀sí tó fẹ́ rí ń bẹ̀ tó lè sú tàbí tó lè sọ pé ìrẹ̀wẹ̀sì abáhùn. Yorùbá wọ́n ní sí àwò, ó náà ni àgbàlagbà fi máa ń gba àdá lọ́wọ́ ọmọdé, kí n pa lówe báyìí. Tó bá jẹ́ pé wọ́n pe olóyè sí ni, olóyè ṣe rally ní ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí èrò sì pọ̀, tó yẹ pé at least the last rally àárín bóyá bí 3.5 million àwọn èèyàn tí wọ́n jáde without single person have an injury. Rally Èkó ló kù tí wọ́n fi lọ ka mọ́lé ní October 4th tí wọ́n sì pààyàn. Tó bá jẹ́ pé wọ́n bá pè é sí ni, yóò sọ fún ẹni tó pè pé ó sì pè mí sí nǹkan aládàáni ó lè bínú kó kúrò ń bẹ̀. Ṣùgbọ́n olóyè wa nù prison sọ pé ẹni tó bá bóun sọ pé kò ń jáwọ́ nínú Yorùbá Nation, ó ní kò ní dá fún tọ̀hún. Kò wo tí ẹ bí tàbàrà tí wọ́n ti kọ́ pé àwọn tí wọ́n pa yìí wọ́n kò gbọ́dọ̀ ní justice fún wọn. Kí lẹ́ni justice kò ń gba Yorùbá Nation wọn ni, kò kúrò ń bẹ̀.
exactly mo sọ fẹ́ yẹn kan náà pé àwa náà ojú wa náà ti rí mo ń ṣe program lọ́pọ̀lọpọ̀ akẹ́ tó yẹ ní bóyá bí ọdún méjì síbi tí ń sin ni wọ́n dẹ̀ ń pè mí lé pé ọmọ mi ti kú mo parí program yẹn o mo parí ẹ̀ ọmọ tí n ti fojú kàn tí mi ò ti fojú kàn orí fóònù láti jọ ríra so látara díẹ̀ yìí kò sí èèyàn kan tí ò tí pay paying price láti rí pé kí Yorùbá Nation kò dúró ìyá mi kú mi ò lè lọlé airport má ti kà padà mi ò lè lọlé so wọ́n á pè wá sí torí pé ẹ̀mí wa ló arrest wa pé ká ṣe á dẹ̀ rí pé the best way ọ̀nà tá lè gbà tá lè fi bọ́ ni ní àwọn tí wọ́n bá mọ history Nàìjíríà dáadáa á rí pé kò sí nǹkan kan fún Nàìjíríà ọ̀mọ́ ju pé kí Yorùbá lọ ni àmọ́ lílọ tá a wá fẹ́ lọ yìí kì í ṣe tún lè yá àkàtà àfi tá a bá kàn parọ́ tara wa jẹ lókun lè yá èkíní ni wípé àwọn tí wọ́n ní fàn tí wọ́n lè kanná ju ara tó yẹ pé wọ́n ti ja ogun rí àwọn Biafra níbo ni wọ́n sì wà lónìí wọ́n àti lọ tí àwa Yorùbá tá a jókòó Awólọ́wọ̀ sọ̀rọ̀ kan ní ìrọ̀dún kan ní election 1959 sí 1960 nígbà tí ojú tó fẹ́ àsìkò tó lò fẹ́ gbàjọba wọn lọ́wọ́ tó lò máa tún náà tí wọ́n ní kàn fi bàbá Olúbàdàn yìí tí wọ́n ní kàn fi jẹ ó ní despite the education and Christianity before the Igbo ó ní what do we tell our generation if we allow a stranger to rule us in our land káwọn báyẹn tó wá sẹ́rí padà kan tó wá lọ dìbò fún èdè láyé gbà yìí ṣe rí Yorùbá ọ̀rọ̀ wa gba sùúrù Yorùbá sì ní ijó tó bá ti le tàbí ìlú tó bá ti le sùúrù là fi jó ẹ má jẹ́ ká kánjú ẹ jẹ́ ká nígbà pé steady by steady á gba Yorùbá Nation ọ̀nà wo lágbàgbà àti ní proper structure tá lè sọ wípé a lè lò láti fi gbà á àfi ká à ń work towards it ni ẹ má sì mí gbọ́ o torí pé ẹ là lọ tá a bá là á kò ní yé ni kí ni proper structure tí mo ń sọ yìí lónìí àwọn Biafra lè sọ wípé ẹ̀yin ará Biafra ẹ gbọ́dọ̀ jáde tí wọn ò dẹ̀ ní jáde wọ́n ti say so many times several times kódà wọ́n kó àwọn àmì lọ bẹ̀bẹ̀ kí wọ́n jáde wọ́n sọ fún àmì yẹn pé no we cannot go out if you people left now they will punish us we don't want to go àwọn àdè bọ́ta wọ́n ṣe 7 days stay at home wọ́n àdè bọ́ta that means pé wọ́n ti rí grassroots wọn wọ́n ti rí 100% wọ́n ti gé ní grassroots wọn 200% àwọn lè control àwọn èèyàn pé don't go and they will not move that is to say wọ́n obey wọn wọ́n rí pé tí wọ́n bá wọn jà fún it is true ni but lónìí bí bàbá Akínyẹ̀wò ṣe ń lead wa àràbọ̀ lè Sunday Igboho ẹni kí wọ́n declare pé kó nílé gbélé ní ìlú Ìbàdàn lásán káwọn èèyàn tó máa dáhùn because kì í ṣe bí àwọn èèyàn lẹ́ẹ̀kì Yorùbá Nation ṣùgbọ́n grassroots wa ò tí ì rinlẹ̀ kò tí ì rinlẹ̀ ibi tí wàhálà tó wà pé a gbọ́dọ̀ wá sọ pé a fẹ́ fagídí gbà because tá a bá fẹ́ fagídí gbà àwọn tá a fẹ́ gbà lé lórí sáwọn la fẹ́ pa ni olófin jẹ́ pé ọ̀nà tí onítìrí ń tọ̀ ọ̀nà tó yàtọ̀ gédégbé sí táwa gbé dání ni a fẹ́ gba Yorùbá Nation fún ẹ̀yin èèyàn wa tí yà ń jẹ tí ṣẹ́ ń ta a wà sọ pé a fẹ́ lọ ajá ìkí State House àwọn olówó àgbẹ̀ bàbá mi ẹ kúkú bá wa opportunity yẹn ẹ fi sọ̀rọ̀ lórí incident tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn látọwọ́ onítìrí àtàwọn ikọ̀. ṣe bí ọmọ Yorùbá ló wà ń bẹ̀ ṣé a fẹ́ bára wa jà ni ṣé a fẹ́ para wa ni ẹ gbọ́ wọ́n ní níbi tí ọmọ ìyá méjì bá ti ń jà àlejò a sì máa kó ohun ìní wọn àbá any government nílẹ̀ Yorùbá àbá wọn ní issue we have issue with the state capital Abuja la bá ní issue pé ẹ declare wa pé ká máa lọ bàbá kọ lẹ́tà wọn àkọ sí any governor kankan wọn àkọ sí Sanwó-Olú náà wọn àkọ sí Ambode wọn àkọ sí anybody bó náà kọ sí direct to Abuja because that is our main point tá a ní láti split pẹ̀lú kì í ṣàwọn èèyàn wa nígbà tá a bá gba Yorùbá Nation tá a bá ti pé àwọn tó wọ́n wà mẹ́yẹn fúnra wọn náà máa kẹ́rù wọn torí pé they become a governor under Nigeria but now we have our own Yorùbá Nation they have to leave the seat with peaceful tí òṣèlú tó máa lé wọn gan tí wọ́n á fi kúrò ńbẹ̀ kò sí tó máa lé wọn
so kí wá ní ta wá fẹ́ lọ sọ wípé ara wa là ń bájà sí ẹ dẹ̀ wo ìwà tí onítìrí wù ìwà ìkà ìwà ìpànìyàn ìwà tó yẹ kí wọ́n lọ wá àwọn ẹbí ẹ̀ ni kí ni reason ni wípé you manipulate these people they don't even know the main subject ẹ lọ wọ̀rọ̀ tí wọ́n ń sọ gẹ́gẹ́ yẹn sọ wípé wọ́n ní tóun bá ti join ẹ̀kọ́ fi wà fún àwọn ìgbà wa ìkejì sọ pé wọ́n ní káwọn ó dúró pé wọ́n ń wo àwọn láti Amẹ́ríkà why are you lying ẹ sọ fún wọn pé ẹ fẹ́ lọ jà wọ́n dẹ̀ ti dira torí pé àwọn ọmọ yẹn kò sí ìbọn lọ́wọ́ wọn ìyẹn sọ pé àwọn ò gbé ìbọn o ìkànnù wọn because ẹ sọ fún wọn tí wọ́n fẹ́ lọ ṣe bàbá tó tún wà mẹ́ta bàbá about pé àbí 75 bàbá yẹn sọ wípé wọ́n fún àwọn níwèé document tí wọ́n fáwọn wà lọ́wọ́ àwọn wọ́n ti sign ní UN United ti sign bàbá yìí ò mọ ẹtùmọ̀ nǹkan tó ń sọ wípé kò sí tó ń jẹ́ ní document àṣìká sọ pé wọn kàwé or they are not educated or they don't ask the question. So ó jẹ́ kí n fi fún àwọn ọmọ yẹn pé wọ́n jẹ́ ọmọ Yorùbá pé kíjọba jọ kán bá wa jọ̀wọ́ wọn lẹ̀ I can feel for them because they did it without even know exactly what they are doing. Àgbọ̀ àwọn tí wọ́n lọ Ajáàkì radio station they know but okay ẹ sọ pé káwọn èèyàn máa lọ sí secretariat pé ẹ ń bọ̀ ẹ̀ẹ́dẹ̀ wà mọ́ ẹ̀yìn adélé olórí adélé òdẹ̀ wà mọ́ whereas ó yẹ kí olórí adé ó yẹ kó wà níbẹ̀ yẹn kó sọ pé tó èmi lólórí adélé o èmi rèé o. mo ti dé o mo wá gba ọ́fíìsì mi o. deputy governor Ọ̀yọ́ ó ń bá pọ̀ ìkan sọ̀rọ̀ pé kí lè wá ṣe tíyẹn ní àwọn ti ní ìwé pépà lọ́wọ́ àti UN náà ti ní káwọn wà tí màá yẹn ṣàbá sọ pé ẹ wá wọnú àfihàn and then tẹ bá dẹ̀ wò ó tẹ bá wo kíni it's just like bóyá pé gọ́ọ̀mẹ̀ntì náà lọ́wọ́ ń bẹ̀ because inú secretariat ni báwo ni wọ́n ṣe ráyè wọlé débẹ̀ yẹn tí wọ́n fi ta àsíá flag Yoruba Nation tí wọ́n dẹ̀ rí wọn mú tí wọ́n dẹ̀ ṣe kankan so this is only a game láti rí pé kí wọ́n tarnish image now wọ́n sọ wípé Republic of Yoruba Nation wọ́n à jẹ́bẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń jẹ́ òmìnira 2022 why tí wọ́n ṣe wá lo Yoruba Nation sí ara logo wọn in order to tarnish the image of Baba Akintoye àná ìsan àtàwọn tá à ń ṣe but Ọlọ́run tó fẹ́ mọ̀mọ́ ìfikẹ́tì wa ló sọ pé káàsìrì mo tún bó ṣe tú yẹn àmọ́ tá a bá tún lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tún padà síbi tí Nàìjíríà ti dàrú torí pé èmi á fẹ́ máa sọ ní ìwọ àtẹ̀mí àwọn ọmọ yìí ò pààyàn wọn à sì rí any casualty nínú àwọn ọlọ́pàá yìí kí wọ́n fi àwọn náà sílẹ̀ kí wọ́n kó wọn dà sínú Nigeria Army bí àwọn Fúlàní tó ń pààyàn tí wọ́n ń gérí èèyàn bí wọ́n ṣe ń arrest wọn tí wọ́n ń fi wọ́n lẹ̀ tí wọ́n sọ pé wọ́n wà repentant tí wọ́n kó wọn sínú Nigeria Army we all have the same equal right àwọn IPOB tẹ lọ mú náà tí wọ́n ń jà fún ìlú wọn tẹ lọ mú ẹ tú wọn lẹ̀ kó wọn sínú Nigeria Army. They can never do that. That is we are not compatible. Kì í ṣe ìlú kan jọra ni àwọn kan ni wọ́n benefit láti jọ tí Fúlàní ti ń pààyàn ó di mélòó tí wọ́n prosecute ó di mélòó tí wọ́n mú ó di mélòó tí wọ́n pa. So látàrí ìdí èyí la sọ pé kò sí ọ̀nà kankan tó jẹ́ ọ̀nà àbáyọ àyàfi tí gbogbo wa bá farabalẹ̀ láti gba Yorùbá Nation lókù unless we are deceiving ourselves because Tinubu wà ń bẹ́ẹ̀ sí gan àwọn Fúlàní tó ṣe ń pa wá wọn stop Buhari wà ń bẹ́ẹ̀ ó lé kéka Tinubu wà ń bẹ́ẹ̀ sí wọ́n reduce they can only strike once in a while they don't stop then tí Tinubu wà lọ́dún mẹ́jọ ẹ̀ tán ṣáà tó ní padà sínú ìyà ọ̀hún á padà síbẹ̀ nítorí pé àmọ̀tán ni Yorùbá sì ní ọmọdé ò mọ̀tàn ṣùgbọ́n tó bá ti bá àrọ́bá rí bàbá àtàn ni. Bàbá ìtàn. Wípé torí gbà tá a bá mọ ìpilẹ̀ṣẹ̀ pé báwo ni wọ́n ṣe bí wa báwo la ṣe ń jẹ́ Nàìjíríà ọ̀nà wo la gbà jẹ́ bẹ́ẹ̀ èmi ń jẹ́ Adéníyè ń sìn mo mọ̀ pé bàbá mi ló sọ mí lórúkọ but Nàìjíríà tí èmi àti ẹ̀sọ́pá ń jẹ́ yìí ó yà ìjáde kùn lé àwọn kan ò jẹ́ mọ̀ pé green passport tó gbéra tó ń pè Nàìjíríà wọn bàbá ńlá ìtìjú ni tó bá dáwọn ìlú kan ojú gómọ tí ọ tó bá ń travel out pé ó gbé dání àtẹ̀mí àtolóòtú àti ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ẹ̀ jábàlagbà ọmọ àlejò gbogbo wa o
ẹ ṣe àwò àlè ni wá o. lọ́nà wo sà. Yorùbá sì ni pé ilé tó bá ń tòrò ọmọ àlè bẹ ni ò ti dàgbà o, ọmọ àlè gbogbo wa ti dàgbà o, wàláì ọmọ àlè pọ́nbélé gbà ní gbogbo wa á dẹ̀ ti dàgbà, kò dẹ̀ sí tó ń jẹ́ pé Nàìjíríà lè tòrò. Olóòtú, ẹni tó sọ èmi lórúkọ, mo mọ̀ pé ìyá mi ló sọ mi lórúkọ, mo ń jáde níyì, mo ń jọmọ borí owó. Nàìjíríà tá ń jẹ́ èyí, ta ló sọ wá? Báwo la ṣe ń jẹ́ Nàìjíríà? Ta ló sọ wá lórúkọ? Níbo ni wọ́n ti sọ wá lórúkọ? Níbo ni wọ́n ti mú orúkọ tá ń jẹ́ yìí? Arábìnrin kan tí wọ́n ń pè ní Laura Saw tó padà wá marry lọ Lugha tó create amalgamation 1914. Wọ́n ń pè ní Laura Saw, òun ló sọ wá ní Nàìjíríà. Wọ́n dẹ̀ yọ látara rifa Niger ni. That was ìgbà tí wọ́n sọ wá lórúkọ nìyẹn, 1879. Wọ́n sọ wá lórúkọ yìí. Wọ́n sọ wá lórúkọ yìí, àwa ń jẹ́ Nàìjíríà, wọ́n yọ látara river Niger, àwa jọ ń jẹ́ Nàìjíríà. But ẹ má gbàgbé wípé wọ́n á sọ Nàìjíríà láti lè favour individual citizen. Wọ́n lè mú orúkọ yìí for their own selfish interest, for their own product, for their own gain. Àwọn tí a mọ̀ sí Unilever brother lónìí tí wọ́n wà ní Jos, àwọn ni wọ́n ń jẹ́ Royal Niger Company láyé gbọ̀n. Àwọn ni wọ́n ta Nàìjíríà fún àwọn France. Wọ́n tó bá mọ history béèrè. Nàìjíríà tí wọ́n dẹ̀ sọ wá yìí, wọ́n sọ wá láti pé kí gbogbo èmi àti ẹ lè benefited níbẹ̀. Tó bá jẹ́ pé wọ́n fẹ́ kí èmi àti ẹ ó benefit níbẹ̀ ni, nígbà tí wọ́n create South Protectorate, North Protectorate and the Southern Protectorate, nígbà náà tí Awólọ́wọ̀ ṣe bẹbẹ, nígbà náà nígbà táwọn òyìnbó yìí fẹ́ kúrò, kò sí torí tí wọ́n ṣe kan yẹn ni pé wọ́n fẹ́ mọ àwọn ẹ̀yà tí wọ́n lè build the structure tó dáa. Between 1952 to 1959, Awólọ́wọ̀ fi build the first tallest building in all African, Asian country and even the France. Tá a mọ̀ sí Cocoa House lóde òkòkò ni. Cocoa House stand as ilé wo ló ga tó Cocoa House máa ń sìn, wọ́n ń dà wó ni. Cocoa House wà ń bẹ̀. That is first tallest building. Nàìjíríà ò darí lọ́jọ́ kan oṣù. The Nigerian Stock Exchange tí wọ́n lò yìí, it is Western Stock Exchange tí wọ́n padà sí. Ọbásanjọ́ ló change gbogbo product tí Awólọ́wọ̀ ṣe láyé, gbogbo investment tí Awólọ́wọ̀ ní. Ọbásanjọ́ ló change ẹ̀sìn sí Nigeria. It was meant for Southwest alone, not for Nigeria. Àmọ́ gbogbo wa pátápátá a fẹ́ padà sí stream mọ́, a fẹ́ mọ tó ń ṣẹlẹ̀, ebi, ìyàn, kò jẹ́ kálukú mọ ibi tó ti ń bọ̀ mọ́. Ẹni mi àwa jáde á ní Nigeria ò dá. You are just wasting your time. I'm telling you. Nigeria ò lè dá 100%. Tó bá dá, kò kàn tí ẹ lè dá ni. Ọ̀nà wo ló fẹ́ gbà dá? Emefiele wà níbo ló fẹ́ gbà tó fẹ́ fi dá? Because that is source of Nigeria. Tinubu tó jẹ́ president yìí lónìí, ó lọ kó àwọn pastor kan jọ, ó kó wọn jọ, kì í sáwọn rí pastor, wọ́n rán sọ sí wọn lọ́rùn. We all saw the video. Nígbà téèyàn bá tún lè manipulate Ọlọ́run, téèyàn bá lè manipulate, tó lè brainwash Ọlọ́run fún ara rẹ̀, tó kó àwọn tó ní pastor ní gbogbo alárí fídíò yìí. So that is me pé àwọn wọ̀nyí kò sí tó ń jẹ́ tó lè dànù Nàìjíríà ò sí. That is why tí bàbá sọ pé dandan ni kẹjẹ kó gbọ́, ẹ jẹ́ ká lọ, ẹ jẹ́ kí Nàìjíríà, ẹ jẹ́ ká pín. And then tá a bá dẹ̀ wá sọ pé Nàìjíríà ò kì í ṣe country, continent, àwọn ènìyàn sọ pé ẹ má pè bẹ́ẹ̀ mọ́. To me, Nigeria is not a country. Nigeria is a continent. A continent, a country inside a country. Country tó wà Nigeria, tó máa pín sí méjìlá. Because in tí mo mọ̀ tó ń jẹ́ nation, òun náà ni pé when a set of people gather together and with the same mindset, the same culture, the same religion, the same understanding, and agree to form a unity. That is what we call a country. Èdè ara wọn ni wọ́n jọ ń sọ, wọ́n jọ gbédè ara wọn ni, wọ́n jọ ń jẹjẹ ara wọn ni, wọ́n jọ ń wọ aṣọ kan náà ni, wọ́n jọ ń jẹjẹ kan náà ni. N tí mo mọ̀ ní country nìyẹn.
tó bá ti di continent ó ti mí pé many countries inside la ṣe pé now ọmọ Yorùbá ni mí tí n bá sọ èdè òyìnbó tí wọ́n fi kó mi lẹ́rú mi ò lè gbọ́n táwùsá ń sọ mi ò lè gbọ́n tí Yíbò ń sọ oúnjẹ tí mo ń jẹ òjọ ti Yíbò báwo la ṣe wá jọra wa aṣọ tí mo ń wò òjọ ti Fúlàní òjọ táwùsá báwo la ṣe wá jọra wa ìjọ wọn lúwà ní tèmi èmi lóríkì Yíbò ò ní Haúsá ò ní báwo la ṣe wá ẹ lọ wo àwọn country tó gùn lágbàáyé they have the same language Nàìjíríà ò ní èdè kí ni kílèdè Nàìjíríà we don't have language we don't ní language àwọn tí wọ́n ń jà fún Yorùbá nation they know deep in their mind pé no this thing cannot work ní language we don't have culture we don't have the same sense belonging we don't have the same mindset níbi tí Yíbò àti Haúsá àti Yorùbá ti ń jà okay ẹwọ ensize tó bá jẹ́ pé wọ́n bá ṣe ensas ní Kaduna àti Sokoto ni wọ́n ti liberate Nigeria but they don't àwọn kan fi rẹ́rìn ni wọ́n kàn fi ó lé ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Yíbò ló ti make wọ́n kàn fi rẹ́rìn they don't because not concern them táwọn Haúsá náà bá bẹ̀rẹ̀ tí wọ́n Yíbò náà máa fi wọ́n rẹ̀ báyìí kò kàn okay bí bá ṣe mọ̀ pé dọ́là àwọn yìí àwọn Haúsá náà pariwo Yíbò kò concern Yíbò because ìdùnnú àpáta tí wọ́n ní. So báwo la ṣe fẹ́ ṣe tí gbogbo wa fẹ́ jọ wà ní unity at the same time in the same moment in the same space and the same kò sí so rẹ̀ gan fẹ́ try láti create in terms sí revolution it doesn't work that's why pé ní ẹ̀yin kan tí ẹ̀yin apá kan máa ń banújẹ́ náà apá kan ń dùn and then we all need to understand that tá a bá padà sí àwọn ìṣòro tá a ti ṣe mistake nígbà tí mo come across there is one book bóyá kí n sọ pé a presenter tí Lord Macaulay tó kọ sí British Parliament ní 1835 February 2nd only I have traveled across the length and breadth of Africa. I have never seen anyone who is a beggar or thief of such wealth that I saw in that nation. Ó wá ń sọ fún British Parliament, only I don't think that we will be able to conquer this nation. Only unless we change their old educational system and culture and heritage. Only if Africa believe that all that is foreign and English greater than their own, they will lose their self-esteem. Tá a bá ti gbà wípé gbogbo tán bá ti mú fún wa látòkèrè àti ilẹ̀ òkèrè olódájú ti wá lọ á di èèyàn yẹpẹrẹ kí ni tán mú wá fún wa tó jẹ́ foreign. They bring Islam to us as a foreign religion. They must ourselves because of foreign religion. They bring Christian to us as a foreign religion. We start criticize ourselves as a foreign religion. They bring English language to us as a foreign language. Then we call our own modern tongue language, we call it vernacular. Sori wa buru ni, sori wa okpe ni. Sori wa okpe, I'm not preaching or ẹ̀sìn. But clearly, ni Jésù sọ wípé ó ní a kò rán mi sí ẹnikẹ́ni bí kì í ṣe àgùntàn Ísírẹ́lì tí ó ti sọnù. That is Christian part. Then in the Muslim part, ó ní Ọlọ́run ò ní rán áńgẹ́lì kankan sí ẹ̀yà kankan bí kì í ṣe pẹ̀lú èdè wọn. That is Christian part. That is Muslim part. Èmi tí mo ń sọ̀rọ̀ Mùsùlùmí ni mí, Àlájì ni mí, ò lè quote mi anywhere. Now, ní Bùláwá Dépò ní ẹ̀sìn méjèèjì mo lọ́wọ́ jẹ́ pé wọ́n wá fún wa because wọ́n mú wá fún wa ní. Ọmọlúkà sọ ní pé Omoboriowo ẹ wo ẹran tí wọ́n ń sìn ẹ̀yin náà máa sìn ẹran yìí dá o dá mo dẹ̀ lè máa sìn because Ọmọlúkà ló introduce mi yóò mí wọ́n introduce tí wọ́n sí wa ní but where is our own religion? We neglect it. À ń pè ní ẹbọ tí ọ̀dà. We need to go back and start and see where the problems lies. Mi ò ní kẹ́ padà sí díẹ̀ yín tẹ́ ṣe o ṣùgbọ́n tán ní kò dá yẹn ẹ̀yẹn lọ bẹ̀wò kẹ́ lọ wò pé ẹ wádìí kí ni wọ́n ṣe ń bẹ̀wò. Bóyá ọpọlọ wa jẹ́ pé a jẹ́ padà sílé. Mo ń bá àfáà ẹ ṣé bàbá mi. Mo ní kò sí tó ń jẹ́
tó ń jẹ́ orúkọ mùsùlùmí. We only have Islamic name. We don't have Muslim name. We only have what you call Islamic name. Kò sí tó jẹ́ Muslim name. Because nígbà míì èèyàn gbọ́dọ̀ wá ìyá rẹ̀ dáadáa. Ó wá ń bi mí léèrè pé ẹ bá fà ní ẹ bá làjì ní, mo ní bẹ́ẹ̀ ni, mo ní kò sí tó ń jẹ́, kò sí tó ń jẹ́ pé mo orúkọ mùsùlùmí rẹ̀, Islamic name ló wà, à ń bá àwọn ará abáràbù orúkọ ni, kò sí tó jẹ́ pàtàkì pé Ọlọ́run sọ pé orúkọ báyìí ni kẹ́ máa jẹ́ ẹ̀yin mùsùlùmí o, à ń bá wọn orúkọ ni. Ṣùgbọ́n nígbà tí àáfà yẹn fẹ́ tí borí pé wàhálà ẹ̀ fẹ́ pọ̀ jù, ìdánwò méjì péré náà mo fún un. Mo ní kí lorúkọ bàbá tó bí ànábì, ó sọ. Kí lorúkọ ìyá tó bí ànábì, ó sọ. Kí lorúkọ ẹ̀gbọ́n ànábì, ó sọ. Kí lorúkọ ànábì fún ara rẹ̀, Muhammadu, ó sọ. Mo wá ní ṣé mùsùlùmí ti wà ń gbà náà, ó ní kò sí. Mo ní kò sí àbí, ṣé bí ànábì ló para dẹ́bọ̀dẹ́ àbí jẹ́ orúkọ wọn àbí. Ǹjẹ́ gbà tí ànábì wa bẹ̀rẹ̀ sí, tí ànábì wa gbé mùsùlùmí jáde tán, ṣé wọ́n pa orúkọ yẹn rẹ́ pé orúkọ yóò kì í sorúkọ mùsùlùmí ẹ yọ kúrò? Ó ń wò bọ̀, kò lè sọ̀rọ̀ mọ́, torí pé orúkọ yìí wọ́n ti ń jẹ́ kí Islam tó dé, wọn àdẹ̀ change ẹ̀. Ànábì wọn sọ lórúkọ ni nígbà táwọn bí tán, nígbà kóńkọ́ olódẹ̀ mùsùlùmí wa, kí ló tí wọ́n ṣe fún lórúkọ mùsùlùmí mi? Àwa láàmà rí Ṣàngó níyì, Ọ̀yá níyì, tó bá gbà sílára ni ẹ dorúkọ ẹ máa pé kó máa jẹ́ Abdullahi, you are still, ó ti orúkọ Ṣàngó náà ló sì ń jẹ́, orúkọ náà ló sì ń jẹ́. Orúkọ èdè Lárúbáwá náà fi pé. Wọ́n fi pé mo wá ní kó wò mí dáadáa, wọ́n máa ń pè mí ní Abdulsemiu. Mo ń sọ gbogbo ayé ló ń gbọ́ mi ń bì yìí. Àwọn àfáàdẹ́ ń gbọ́ nínú program tí mo ṣe kí wọ́n padà lọ èmi ní fat lọ́wọ́. Abdulsemiu yìí tí wọ́n ń pè mí yìí, nígbà tí mo wá débi pé what is pre-Islamic name ni mo rí wípé Abdulsami ni. Ṣé rí Abdul yẹn máa fa pé ẹrú, bóyá ẹrú Ṣàngó, ẹrú Ọya, ẹrú Ọ̀ṣun, ẹrú bẹ́ẹ̀ ni. Abdulsamiu ni, S-I-M-U ni, ìyẹn ni ẹrú oòrùn. Orúkọ tèmi ni mo fi ń ṣàlàyé sínsìn, torí èmi gan ni mo wádìí ara mi pé kí ni ẹrú oòrùn ni wọ́n ń pè ní Abdulsami. Wọ́n wá láti Islam dé ni wọ́n disconnect Samiu yẹn, wọ́n fi Semiu sí ló wá ń jẹ́ ẹrú ọba tí gbọ́. But Abdul yẹn wọ́n ti ń jẹ́ tí ó yẹ pé wọ́n máa fi pe ẹrú Ṣàngó, wọ́n á change Abdul yẹn, ó sì remain síbẹ̀ o. Tẹ́ bá wá ní Abdul wa ní my name is Abdul. Tó tí àwọn Arábù gan ti ń jẹ́ kó tó pé Islam dé. Wàá dẹ̀ sọ pé wàá dẹ̀ máa proud pé Abdul ni, wàá sọ pé orúkọ ẹbọ náà ló sì ń jẹ́. Àwọn kankan orúkọ ẹbọ náà ló sì ń jẹ́ Abdul. Wọ́n ti ń jẹ́ Abdul wọn kí Islam tó dé. Nígbà tí Islam dé lórí tí wọ́n ṣe abolish Abdul yẹn kúrò ńbẹ̀. But wọ́n kí ni wọ́n gbé wá padà sínú Islam wọn pé orúkọ àwọn lélẹ́yìí. Látàrí ìdí èyí, àwa Yorùbá, àwa làárí in tó dá lọ́dọ̀ tiwa làájú dànù. Àárín tó jẹ́ tiwa ní gold, àwọn orúkọ àárín á sì gbé dànù because àwọn orúkọ kan wà tá à ń jẹ́ ní Islam gan tó yẹ pé tẹ́ bá wà díẹ̀ ó tako ìṣẹ̀dọ̀ ọmọ ẹlòmíì gan láti má jẹ́ kó sì wà wù. Ó dàgbà tí mo wà ní Port Harcourt ni. Ilé tí mo ń gbé Port Harcourt ọmọ kan wà tá ń pè ní Òbónlé ń bẹ̀. Ṣé Yorùbá lè sọ ọmọ ẹ̀ ní Òbónlé? Kò possible because Òbónlé tán lè sọ lọ́dọ̀ tí wọ́n blessing ni, bọ́dọ̀ tí wá ilé pé lóbónlé àwọn èèyàn sọ pé àwọn abuse obìnrin ni. Àwọn kankan wà tó jẹ́ pé àwa Yorùbá ńlá dájú, la níwájú, la lẹ́wájú. Ṣùgbọ́n we are so gullible láti pé tí èèyàn bá gbé kan wá fún wa ká dẹ̀ gba olúfa tó nítìrí náà. Ṣé arábìnrin tí wọ́n lọ wọlé wọn sìn tàbí tàwọn tí wọ́n ti wọlé wọn ṣé òun la àwọn aláàní bá wọn kẹ́dùn ni because we are part of us. Àbí ọmọ bọ̀tá tí wọ́n gba ẹ̀mí ẹ̀ tí wọn ò dẹ̀ ṣe nǹkan kan sí ohun tí Yorùbá wà àtàwọn àgbààgbà ló dìde lókù. Àwọn tọmọ bọ̀tá bá ṣiṣẹ́ tí tó fi kú wọn à dìde wọn à débẹ̀. Wọn ò débẹ̀. Ọmọlúkà ló wá ṣe mí sílẹ̀ lẹ́bù ẹ mọ̀ pé wàhálà tọmọlúkà gan ṣe lé ọ̀rọ̀ bọ̀tà kéré àwa la padà wàá gbé lọ́jà dìde tán ẹ̀ṣẹ̀ wá lọ bẹ̀ pẹ̀lú àwọn àgbààgbà inú ẹgbẹ́ mi tó kù. Láìsí wàá gbé lọ́jà dìde tán ẹ̀ṣẹ̀ ibi tí wọ́n ti ọmọ bọ̀tá sí orí pépé báyìí ni wọ́n tẹ̀ sí tí omi ti ń sun lára ẹ̀ wọ́n gbé lọ sí mọ́ṣúárì. Yoruba World Media home base and diaspora ó níye tí wọ́n bù fún wa tá a dá tá a fi ní pé ẹ má bá gbé lọ sí mọ́ṣúárì ìdẹ́ ló jẹ́ pọ́n lọ sí autopsy fún.
àwọn onítìrí tó wọ́n pa gan wọn àṣeyàn kan àwa la wá ń take responsibility lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ibẹ̀ náà ti release passport ẹ̀ fún wa ká tó mọ̀ pé orúkọ báyìí jẹ́ torí tẹ bá sọ pé ọmọ bọ̀tá àwọn yẹn kàn pa ọmọ bọ̀tá ni but kì í ṣe ọmọ bọ̀tá gangan ló wà lórí passport ẹ̀ àwọn tí wọ́n pa gan àwọn tí wọ́n sìn débi ìbẹ̀kú gan wọn àgbègbèsẹ̀ kankan lé lórí so àdúgbò wọn yàtì sí ara wa káwá bẹ̀rẹ̀ sí ní fi búra wa so ìran Yorùbá kò sí bá a ṣe fẹ́ ṣe àyàfi tá a bá pín lókù Nàìjíríà ò lè dáa because omi tí wọ́n fi dá Nàìjíríà ó mí èpè ní o tí àwọn tí wọ́n dẹ̀ jẹ́ adarí wa lónìí tí wọ́n ò kí ẹ̀ àwọn èèyàn ò rí náà àwọn èèyàn ò rí jẹ ọmọ president lọ ra aago 32.2 billion ó dẹ̀ ń dè mọ́wọ́ irú iṣẹ́ wo ni Ṣèyí Tinubu ń ṣe tó máa fi ra irú rich watch bẹ́yẹn 32 billion kájẹ̀ ìdí aago mọ́wọ́ lásán àwọn kan dẹ̀ wà wọ́n ń gba 30,000 as minimum wage how much is bag of rice now as at yesterday or as at today ó ti padà sí 50,000 so ó ká ẹni tó ń gba 30,000 as minimum wage tó dẹ̀ níyàwó tó lọ́mọ tó dẹ̀ máa sanwó lé but we don't think about this gbogbo àdẹ̀ ń pariwo pé yóò dá níbo ló ti fẹ́ dá ìyí ẹ̀ wo la ti ń pariwo yóò dá ǹsìn tí nǹkan ò dẹ̀ dá tí ò dẹ̀ sí tó máa ṣẹlẹ̀ tí ò dẹ̀ tún ní dá kọ́sì àwọn tí wọ́n jẹ́ bí ò fẹ́ kó dá wọn à fẹ́ kó dá rárá unless we just deceiving ourselves àwọn ò fẹ́ kó dá torí pé bẹ́ẹ̀ ni jẹ́ tí wọ́n wà so ká wá ní Yorùbá nation ti wà níbi tí fọkànbalẹ̀ ó ti wà níbi tí Fúlàní kankan wò ti lè fọwọ́ là lé wa lọ́wọ́ mọ́ níbi tí Fúlàní kan sọ pé àwọn ní ẹ̀tọ́ àti wá sin láti àlà àti dẹrẹ wa àwọn ní massland àwọn ló nílẹ̀ jù wáyé tí wọn ò ṣe lè sin ẹran lọ́dọ̀ wọn tó fi jẹ́ pé ilẹ̀ Yorùbá náà ti fẹ́ sin ẹran ó yẹ kí ẹ mọ̀ pé wọ́n ní mission agenda ẹni tí wàhálà tó ti bá nínú lè ròyìn kó lọ́mọ ìjẹ́ká burú kàn wá so ẹ̀yin wa tẹ̀ ń wò wá ní ọ̀nà méjì bí kì í ṣe bí ká gbàdúrà fún ìdílé oníkálukú kárí tiwa ṣe ṣùgbọ́n lápapọ̀ ẹ gbàdúrà fún ilẹ̀ Yorùbá kó dá dúró gbogbo owó tí wọ́n rí nílẹ̀ Yorùbá. ẹ ṣé bàbá mi ẹ ṣé dọ́kẹ́ tó tẹ̀síwájú bàbá mi ẹ ṣé ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí n máa kí bàbá mi Ayọ̀délé Adélẹ́yẹ ẹ káàbọ̀ sórí ètò mo kí àṣà àti ìṣe Yorùbá ẹ káàbọ̀ mo kí bàbá Èkìtì ẹ káàbọ̀ sórí ètò ẹkùn ọkọ dúpẹ́ mo kí bàbá mi àfa àfọlọ́runṣọ́ ìyàndá Akalamago TV ẹ káàbọ̀ sórí ètò sí Ọmọlúkà Great TV ẹ káàbọ̀ ọ̀fẹ́ tí wá pọ́n wálé Ọlọ́run àpọ́n nílé o màámi Ajífọwọ́bajé kò ní bàjẹ́ fún yín títí láé mo dúpẹ́ lọ́wọ́ yín láì fi àkókò ṣòfò bàbá mi mo fẹ́ kẹ́ sáré bá wa yànnà náà kẹ́ bá wa sọ̀rọ̀ nípa nǹkan kan ǹjẹ́ ìgbésẹ̀ tí àwọn ọba wa ń gbé lẹ́nu ọjọ́ bíi mélòó kan yìí ǹjẹ́ ẹ lérò ipò tún fi kún ìrètí tó dáa fún àwọn ọmọ Yorùbá pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé lẹ́nu bíi ọjọ́ bíi mélòó ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ má trust ọba ẹ má ṣe ṣùgbọ́n a rí àwọn ìgbésẹ̀ kankan tó ń gbé ó dàbẹ́ ni ní ojú yìí ẹ lérò ipò ní ó tún fi kún ìrètí wa ó add sí hope wa lórí Yorùbá nation ẹ sọ̀rọ̀ kẹjẹ ká gbọ́ sà. ẹ ṣe Ọmọlúkà ṣe rí àwọn ọba lóòótọ́ tá a bá ní kí ẹ má bú àwọn ọba mọ́ kì í ṣe bóyá pé àmọ́ tá à ń sọ o bóyá nítorí pé àkílè láyé àwọn ènìyàn òun ló fà á ẹ jẹ́ kí n wá ṣàlàyé fún yín ṣe rí kò sí ọba kan nílẹ̀ Yorùbá tí ò fẹ́ kí ìlú òun náà ò nísinmi kò sí ọba kan nílẹ̀ Yorùbá tí ò fẹ́ kí ìran Yorùbá ó bọ́ kò lóko ẹrú ṣùgbọ́n abẹ́ ibi tí wọ́n kó wọn sí abẹ́ ibi tí wọ́n wà òun ni tó ń kàwọn ní papamọ́ra local government chairman ó ní àṣẹ ju ọba lọ just ordinary local government chairman ó lè yọ ọba o torí pé àwọn wọ̀nyí wọ́n ní tìjú ni gọ́fúnà lè pàṣẹ fún ọba pé ibi tó bá ń ṣe yẹn ọba kó dákẹ́ jẹ́ ògbògbòlò kọjá yẹ ọba tí ò bá wá fẹ́ fi rẹ̀ wọ́lẹ̀ yóò dúró sẹ́gbẹ́jẹ́gẹ́ díẹ̀ ni
yóò wá máa ti àti tafa sọ̀rọ̀. Àwọn báyìí ti gbìyànjú ní pé meeting ó pè ní Yorùbá Security Summit. At least you have taken a good step. Àwọn bá dẹ̀ wá bẹ́ẹ̀ wọ́n sọ tinú wọn. Ìyókù wọn lè máa ṣe lábẹ́lẹ̀ ká mọ̀ because tí wọ́n bá ṣe ní gbangba mú padà sọ fún wọn pé ṣé o fẹ́ ipò ọba yìí ni àbò fẹ́ padà sílé. Wọ́n sọ bẹ́ẹ̀ fún un. Dẹ́ àwọn ọba àsìn dẹ̀ ní ọba orí afẹ́fẹ́ ni tó dàbí àwọn ọba àtijọ́ tó jẹ́ pé àṣẹ ń bẹ lẹ́nu wọn, agbára ń bẹ lẹ́nu wọn. Kò dàbí àwọn kíni o, kò dàbí àwọn ọba àtijọ́, àwọn ọba tí àṣẹ ń bẹ lẹ́nu wọn. Wọ́n láṣẹ lẹ́nu. Kọ́lọ́run kò fi ọ̀run kẹ́ ọ ni. Mo lè má mọ déètì yẹn àbí àkókò yẹn mọ́ torí bàbá kan ń sọ̀rọ̀ yẹn fún wọn jọ́ta wà láàfin ni. Wípé wọ́n pa òwe kan wípé wọ́n lójú olójú ò lè jọ ojú ẹni. Wọ́n wá ní káwọn ó sọ ìtàn orílẹ̀-èdè Nàìjíríà fún wa. Wọ́n ní kankan ṣẹlẹ̀ ní ọdún kan. Àwọn àti Sultan of Sokoto ni wọ́n jọ fún ní house of arrest. Àwọn àti Sultan of Sokoto ìyẹn Ọọ̀ni àná wọ́n jọ fún ní house of arrest. Mi ò fẹ́ mi ò recall story yẹn dáadáa ni. But kí ni fáwọn ni pé nígbà tí bàbá lo oṣù mẹ́ta tí wọ́n tán tó pé tí wọ́n padà máa rí Sultan of Sokoto, ìyẹn sọ fún wọn wípé òun lọ tọ̀ bẹ́ni bá lọ Síkàndá ni. Bàbá ní òun lọ tọ̀, ó ló sọ pé òun lọ tọ̀. Àṣùmọ̀lẹ̀ tí wọ́n fún bàbá tí wọ́n fún Ọọ̀ni tí Ọọ̀ni obey. Sultan of Sokoto obey ẹ̀ o. Ó travel for that 6 months ló fi ń travel. Ọọ̀ni ní àwọn wà shock. Gọ́ọ̀mẹ̀ntì ló dẹ̀ fún wọn house of arrest. So tó fi yé wa pé àwọn gọ́ọ̀mẹ̀ntì yìí ibi tí wọ́n fì sí jù ó níbi tí wọ́n wà yẹn. Ilẹ̀ Yorùbá wọ́n ti sọ àwọn ọba wa dìdàkudà. Ilẹ̀ Yorùbá wọ́n ti gba agbára kò lọ́wọ́ àwọn ọba wa. Ilẹ̀ Yorùbá wọ́n ti jẹ́ ká rí àwọn ọba yìí bí ọba bí a useless kingsover. And then wọ́n dẹ̀ tún wá plọ̀tì àwọn kan sínú àwọn ọba yìí táwọn gan tún wá jẹ́ alábọ̀dé. Káwo Olúwo. Ẹ wo ìwà tí Olúwo ń wù. Kí ni ìwà tó jẹ́ ìwà ọba ń bẹ̀? Ẹ wo ìwà tí mufti Ìlúwo ń wù tí kìí sọ ọmọ Yorùbá tó dẹ̀ ní ẹtọ́rọ̀jì tiẹ̀. Mufti Ìlúwo kìí ṣe ọmọ Yorùbá, kìí ṣe ọmọ bí ìlú Ìwó. Gbogbo ẹnu mo fi sọ orí afẹ́fẹ́ la wà yìí kó ní pé mo parọ́. Ẹ wo àwọn mílítírì tó dẹ̀ ní nínú ilé ẹ̀. Ìjọba rí i. Wọ́n á ṣe lọ bá pé kí wọ́n sọ pé ó ṣe ń kó àwọn ọmọ ogun jọ bí kò mọ̀ pé tó lò ó ṣe wọ́n ṣe fún ìjọba ni. Àwọn Boko Haram ìjọba ń rí wọn. Wọ́n á ṣe mú wọn torí pé wọ́n rí ìjọba ń lò ní. Kí ni Nnamdi Kanu ṣe? Òun tako ìjọba pé kí àwọn ìlú kí yóò mọ̀ jẹ àwọn ìran ẹ pààyẹ́ ẹ pa bàbá ẹ lọ pa gbogbo wọn. Kí ni Sunday Igboho ń ṣe? Òun sọ pé kí ìyàwó mọ̀ jẹ ọmọ Yorùbá ẹ pa ọ̀rẹ́ ẹ pa bàbá ẹ jólé ẹ sunlé ẹ bà mọ́tò jẹ́ ẹ bà dúkìá jẹ́. That is to say gbogbo ẹni tó bá ti fẹ́ kí Nàìjíríà ò dáa. That is why mo sọ fún ẹ pé ibi tí ẹ mọ̀ pé mo ní Nàìjíríà ò lè dáa. Gbogbo ẹni tó bá ti fẹ́ kí Nàìjíríà dáa ikú lè rẹ̀ sẹ́wọ̀n o. Anybody tó bá ti fẹ́ pé kí Nàìjíríà dáa kí citizen kí wọ́n lè jẹ àjẹyó àti àjẹsẹ́kù ẹ gbàgbé ẹ ikú ló ó tàn fi kú ṣeré nìyẹn o. Ṣùgbọ́n tó bá fẹ́ kí Nàìjíríà ò dàrú kó mọ̀ lójútùú kó jẹ́ pé ìjọba ní ó máa support yóò máa yan bí ọba ni. Boko Haram ń da Nàìjíríà rú ìjọba sì dọwọ́ bò wọ́n lórí mọ́lẹ̀. Sunday Igboho fẹ́ tún Nàìjíríà ṣe ìjọba ní kó ń so kó ń fò pẹ́sẹ̀ rẹ̀ ò ní tólẹ̀. Ó yẹ kí àwọn nǹkan tí mo ń sọ yìí ó yẹ kó ti yé wa. Bẹ́ẹ̀ náà ló ṣe applicable sí àwọn ọba yìí náà. Wọ́n gbogbo tí wọ́n bá ń ṣe ń sìn ẹja bá wọn gbà bẹ́ẹ̀. Nígbà tí ọwọ́ wa bá tẹ ẹ ṣé bàbá mi. Ẹ ṣé mo dúpẹ́. Ọlámídé Ayọ̀mí mo kí yín o. Ọlárẹ̀wájú Táíwò ẹ káàbọ̀ sórí ètò mo kí yín lọ́pọ̀lọpọ̀. Màámi Ẹ́sà Ewétúgà mo kí yín ẹ kú kó lè dáa. Bàbá mi Moyin Olúwa Ẹkútù mo kí yín o. Ẹ ṣé ẹ káàbọ̀. Ẹ kú kó lè dáa o, ẹ kú kó má bàjẹ́. Màmá Dúpẹ́ Agboola kò ní bàjẹ́ fún yín ìyá mi. Àwọn ìyá Ọmọlúkà ní gbogbo ìgbà
gbogbo yín mo kí àtẹ̀yin màmá àti bàbá tẹ́ fẹ́ ká dárúkọ yín kò ní mo dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ àmọ̀ràn látọ̀dọ̀ yín. Bàbá mi ká tó wá máa kásẹ̀ ètò nílẹ̀ torí Nàìjíríà ti bàjẹ́ kọjá àfẹnusọ. N tí mo wá fẹ́ kẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí báyìí àmọ̀ràn ni mo fẹ́ kí bí àmọ̀ràn ni mo fẹ́ kẹ́ lọ. Ṣé ọmọ olùkà ìjọ kí n tó mú àmọ̀ràn wá mo sọ pé ọ̀rọ̀ mo fẹ́ sọ nípa program tí ẹ ṣe ní ìjẹta. Ok, ẹ bá wa sáré mẹ́nu bà níbẹ̀ kíákíá. Màá sáré sọ díẹ̀ ní má bínú. Ọmọ olùkà tó ti gbé onítìrí mi wá o, wọ́n ti create group. Gbẹ̀du ò create group kankan o. Gbogbo ẹni tó bá dẹ̀ wà ní abẹ́ comment section yìí tí wọ́n bá mọ̀ pé tí mo ń sọ yìí lóòótọ́ ni kí wọ́n dákun kí wọ́n sọ sí i. Ọlọ́run mi ò tí ì rí wò live. Ṣé rí orí gbẹ̀du nígbà tí gbẹ̀du kò sí gbogbo apáta la ní ìtàmọ̀ sí TikTok account. Tá a bá kò lórí program báyìí a lọ bára wa ṣe TikTok, a lọ wà bẹ́ẹ̀ a tún lọ wàásù ìyìnrere tá a gbé dání tàmọ̀ sí Yoruba Nation. Ibẹ̀ gbogbo wa máa ń wà tá a ti máa ń sọ̀rọ̀, èmi náà máa ń wà ń bẹ̀. Orí ibẹ̀ yẹn la ti máa ń sọ̀rọ̀. Ìjọ míì a takora wa, a bára wa jà. Ìjọba lè sọ pé nítorí pé a fẹ́ kí Nàìjíríà ó dá la ṣe dìbò fún Tinubu la ṣe ṣe gbá àjọ sọ̀rọ̀ síra wa náà ni a tún sọ àmójú kúrò ń bẹ̀. A máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ níbẹ̀. Ó tán ntí Gbẹ̀du ò create platform kankan láti dá ìrìn àjò Yorùbá rú o. Gbẹ̀du ní TikTok platform tí gbogbo wa ti máa lọ ń ṣeré. Ó lè jẹ́ mi ni màá ṣe program lórí TikTok mi nígbà míì. But Gbẹ̀du jẹ́ wíkẹ́ni tó ráyè tó jẹ́ pé ó lè wà lórí TikTok program láàárín 8 hours 10 hours. So ó jẹ́ kí gbogbo wa ká fi sọ́dọ̀ ẹ̀. Kò sí ẹni tó ń ṣe Yorùbá Nation tí ò kí lọ sọ́dọ̀ ẹ̀. Látara bẹ́ẹ̀ náà a máa ń pàdé àwọn tó jẹ́ wípé wọn kì í ṣe Yorùbá tó jẹ́ ọmọ Nàìjíríà ni wọ́n tájọ takora wa àti Fúlàní tí wọ́n bá wa ń bẹ̀rẹ̀ náà. Ẹ̀yin yẹn ẹ lọ sórí ẹ lọ wò ó ẹ pín máa ṣí ẹ̀ Fúlàní tí wá Fúlàní tó ti wá bá wa ń bẹ̀rẹ̀ ohun tá a dẹ̀ ń sọ lórí program Gbẹ̀du wọ́n dẹ̀ ń transmit ẹ̀ live sórí rédíò wọn ní Hausa. It told us. Ohun tá ń sọ lórí TikTok yẹn wọ́n dẹ̀ ń transmit ẹ̀ live sórí FM wọn Kaduna radio station FM. Ṣùgbọ́n a kó fún wòtòwòtò ń jọ yìí pé àbúrí ẹ̀ burú ọmọ àlè ni ó ní a kó fún kódà ẹni tó wá sórí program tẹ̀ pè ní Yétì ó kó fún gan olórí burúkú ọmọ àlè ní ẹ̀ ẹ̀rọ yìí lọ́dà Nàìjíríà rú. Ṣùgbọ́n nígbà míì ọ̀rọ̀ a máa gbé èèyàn ni ọ̀ kí èèyàn sọ ká má gbọ́ àgbọ̀ yí ẹ̀ dáadáa. Torí pé program Gbẹ̀du yẹn ó ti di tó jẹ́ wípé kódà bàbá kan máa ń wà bẹ́ẹ̀ pẹ̀lú wa is a serving military wọ́n ń pè nìyẹn ní prof serving military ni bàbá yẹn tó máa ń fún wa ní àwọn certain information. Bàbá yẹn ò kí ẹ̀ he love Yorùbá. Bàbá yẹn ò kí tẹ́ bá dé bẹ́ẹ̀ sínsìn ẹ̀ máa bá bàbá yẹn ń bẹ̀. ọmọ Ondo ni bàbá yẹn ò dẹ̀ kí ẹ̀. Tí ẹni tó bá ti rí fídíò tí military kan sọ̀rọ̀ wípé ìwọ Sanwó-Olú orí ẹ̀ ò da ó mú military tó gun ọ̀kadà tẹ́ bá ti rí fídíò bàbá yẹn gẹ́gẹ́ ni mo ń sọ yẹn. That is the man. So platform ti Gbẹ̀du ní everybody wà la ní TikTok account. Apart from that Gbẹ̀du ò plan àti ní ẹni gbogbo àwọn èèyàn tó ń Gbẹ̀du mọ̀ pé wọ́n miss to do my misinterpret ẹni tó wá ṣe guest tó sọ̀rọ̀ ni kì í ṣe tó mí ò ní àwọn èèyàn ni wọ́n bá tú kì í dẹ̀ ṣe tó mí ò ní àwọn èèyàn ni wọ́n ń sọ. So ohun tí mo mọ̀ dáadáa tí mi náà dẹ̀ máa wà lórí platform yẹn 24 hours ni tí n bá lọ bí iṣẹ́ tí n bá parí program bíi màá tó sì join ẹ̀ tó ló máa ń ṣe di nǹkan bí i 3 òru dèrò àárọ̀jọ́ kejì ń gbà mí. So màá sáré kí n sáré yànyàn kí yẹn kó lè clear tí gbogbo àwọn tí wọ́n bá tún máa rí ètò yìí wọ́n máa rí wò. Ẹni tó bá dẹ̀ fẹ́ mọ̀ pọ̀rọ̀ ni mo ń pa ẹ lè lọ sórí TikTok ẹ lọ sáàjì Olúgbẹ̀du ẹ rí ń bẹ̀ tàbí kẹ́ pé Gbẹ̀du náà ló fi sí ẹ rí pé ó tọ́ ó náà nìkan tí mò ń sọ. Ẹlẹ́kejì wọ́n ní kí agbára wa nímọ̀ràn lóòótọ́ ò ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wà tí a bá bára wa sọ tí a fi sí ọmọ Yorùbá létí wípé ẹ jẹ́ ká jọ sowọ́sowọ́pọ̀ torí pé àjọjọwọ́ kan ò bẹ̀rù dérí àgbájọwọ́ báyìí àfisọyà ṣé
ṣáájú wa nínú ìjàngbara yìí àwọn tí wọ́n mọ̀ wípé lóòótọ́ a gbọ́dọ̀ jọ ṣe kínní ni kó ba lè lójútùú ni ilẹ̀ Yorùbá ò dáa ohun tó kan èmi òun náà nílẹ̀ Yorùbá torí pé ọmọ Yorùbá ni mí mo sì nígbàgbọ́ wípé ìfọwọ́sowọ́pọ̀ ẹ̀yin ọ̀dọ́ òun ló lè jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dáa ìwọ ọ̀dọ́ tó ń gbá mi ni mo ní bá sọ̀rọ̀ ìwọ wò ó ẹni tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ tẹ́jọ́ ń sọ̀rẹ́ báyìí níjọ́ tó rí jẹ níjọ́ tẹ́jọ́ ń mu gàrí àmọ́ ńgbà tí election bá dé àwọn olówó yìí àwọn politician yìí wọ́n á bẹ̀rẹ̀ sí ní wáyé kiri wọ́n á kó bọn wọ́n á kàdá wọ́n á kówó fún yín wọ́n á ní àwọn fẹ́ débi ipò táwọn wà ẹ̀yin lẹ ṣe wàhálà ẹ̀yin lẹ pààyàn ẹ̀yin lẹ nírílé wọ̀ ẹ̀yin lẹ nírílé sùn àwọn á wà nílé àtìyàwó àtọmọ wọn wá sì máa wò yín ẹ sì máa jà fún wọn ǹjẹ́ tán bá wá dúró pọ̀ tán tí wọ́n wá bá tẹ̀ wọ́n lọ́wọ́ tán láǹfààní àti rí wọn mọ́ ìjọ ọ̀hún òun náà ni tírélà ti gbà àárín yín kọjá tí wọ́n bá wá ń ṣègbéyàwó wọn ò ní pè yín wọn ò ní fún yín ní invitation tán bá ń ṣèkómọ wọn ò ní pè yín bí kẹ́ wá jókòó sí high table kódà tí wọ́n bá ń ṣe inauguration wàhálà yín tẹ́ ẹ fà fún wọn tẹ́ ẹ pa ọ̀rẹ́ yín tó jẹ́ pé pátì mi ló ń ṣe nítorí tiwọn tí wọ́n bá ń ṣe inauguration wọn ò ní recognize yín kódà wọn ò ní fi awé abala kan báyìí sọ wípé àwọn mọ̀ dúpẹ́ o lọ́wọ́ àwọn ọmọ tọ́ọ̀gì táwọn lò táwọn fi jáwé olúborí wọn ò ní sọ bẹ́ẹ̀ fún yín tí àwọn ẹbí wọn bá ń ṣe rere wọn ò ní wáyé kan kódà tí ọmọ wọn bá ń ṣe lásán wọn ò ní pè sí i ṣùgbọ́n ẹ wá gbọ́ o ibi títí ń dé òun náà ló pin sí o wàhálà tẹ̀yìn ṣe tẹ́ ẹ jìyà 200,000 1 million tán fún yín ó ti tán òun náà ní tẹ́ gbà mọ́ àwọn ọmọ wọn tí wọ́n ń bẹ lókè òkun nígbà tẹ̀yìn ń forí jágbó àwọn ni wọ́n ń lo aago 20 billion àwọn ni wọ́n ń gun ọkọ̀ tó dáa jù wọ́n sì wà bẹ́ẹ̀ tó yẹ pé kódà tí wọ́n bá pàdé yín ní supermarket wá ní kẹ́ jáde fáwọn ni torí pé ẹ mọ̀mọ́ iṣẹ́ fún bàbá wọn lásán ni kí wá lè rè yín kí làwọn olóṣèlú tẹ̀ ń tẹ̀lé tẹ̀ rí kankan lára wọn ta ló sọ pé yín gan ò lè jẹ́ èèyàn ta ló sọ pé ta ló ní ìwọ gan ò lè di senator ta ló sọ pé ìwọ gan ò lè jẹ́ house of rep ọ̀dọ́ ni mo ní bá sọ̀rọ̀ ju wípé. bàbá mi Ọmọboriowo ẹ bá mi sẹ́ra ro díẹ̀ kí bàbá Èkìtì fi gbóhùn sókè wọ́n ti pè wọlé bàbá Èkìtì pè wọlé àwọn náà fẹ́ dá sí ó yá gbóhùn sókè bàbá Èkìtì. ẹ kú ètò Ọmọlúkà. ẹ ṣeun bàbá mi. Ọmọboriowo ayé kò tọ́. mo kí yó. àjọ ní sọ̀rọ̀ yóò dára fún yín. àmì àṣẹ ìlú. mo ní ìbéèrè kan kí mo fẹ́ fọ yín bàbá mi. ìbéèrè tí àwọn ènìyàn wa táwa bá jáde torí orí èmi bá mo ń wá ìyẹ̀dàwó Ọmọlúkà káàkiri àwọn ọmọ tó dà síta ìgbésẹ̀ mi bá ti rí wọn àdúgbò bẹ́ẹ̀ fún mi. Èyí mo fẹ́ bẹ̀rẹ̀ rèé ní àpá tí omi tẹ́lẹ̀yìn ẹja dúró onítìrí torí pé a mọ̀ òfin lọ títí pọ̀ onítìrí lè pamọ́ gbogbo ilé tí ìjìnlẹ̀ ń sọ wípé tá máa fẹ́ gbàlú ó lè tutù kọ́ tó máa ṣe ọjọ́ méje lẹ́yìn ọjọ́ méje ẹni tó gbàlú yà á kúrò kó tó tún padà wá òfò ní gbogbo ẹ̀. Ìbéèrè táwọn ènìyàn ń béèrè lọ́wọ́ wa ní. Kí ni the next step ìṣubú pọ̀ onítìrí kí ni ìgbésẹ̀ tí ẹ̀yin tí ẹ jẹ́ olórí wa kí ló tún kù kí ni ká máa retí lọ́dọ̀ yìí ṣé ẹ gbọ́ mi gbà. mi ò gbọ́ dáadáa o. wọ́n kúkú ń gbọ́ ní ọ̀rẹ́ jù wọ́n gbọ́ ọ̀pọ̀ dáadáa. wọ́n ní kí ni ìgbésẹ̀ àbí. bẹ́ẹ̀ wọ́n ní lẹ́yìn tó ní tìrí ti ṣubú yakata tó ti ṣubú wọ́n ní kí ni ìgbésẹ̀ tó kàn òun ni bàbá Èkìtì ń béèrè. ẹ ṣe bàbá Èkìtì ẹ ṣe pẹ̀lú ìbéèrè tẹ béèrè ẹ rí i pé lẹ́yìn ìgbà tí onítìrí ṣubú. bàbá Èkìtì ẹ ṣe sùúrù wọ́n ti gbọ́. ẹ rí i pé bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó dáhùn wọ́n ti ní dáhùn bẹ́ẹ̀ yẹn ní sùúrù. ẹ rí i pé lẹ́yìn ìgbà tó onítìrí ṣubú ń tá a ṣe ni pé àkọ́kọ́ jáde pé àwa kọ́ láti lè clear ara wa torí pé tí wọ́n fẹ́ ṣe ni pé kí wọ́n lè mú as terrorists
kí wọ́n dẹ̀ stop gbogbo tó jọ mọ́ ìjàngbara bóyá rally ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ẹ rí i pé gbàrà tó ṣẹlẹ̀ ó ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ló ní òun gbọ́dọ̀ rí Yorùbá Nation, then Èkìtì follow, then Kwara, then Ondo lérí tó ṣẹlẹ̀ ní Ìbàdàn. Ẹ ti rí wípé plan work àwọn gọ́vùnà yìí ni wọ́n mọ̀ sí plan work wọn ni in tí wọ́n fẹ́ ṣe ó yí wọn lọ́wọ́ ńgbà tí olóyè Sunday Igboho tètè jáde àti pé àmọ́wọ́ àmẹsẹ̀ ń bẹ́ẹ̀ in tí wọ́n pè ní self determination is eligible human right of every citizen. Kí ni ìgbésẹ̀ tí a gbé? Bàbá kọ lẹ́tà sí Tinubu pé Tinubu a fẹ́ lọ jẹ́ ká lọ. Ṣùgbọ́n kí Tinubu lè bá gbọ́ dáadáa Ọlọ́run ní kí Àbàtì kó tún invite bàbá sí program. Bàbá tún sọ the same thing pé àníṣe kì bá àmọ́ kà á kó sáà ti rí tiwa ni pé à ń lọ. Lẹ́yìn eléyìí ń tà wá gbé dání tá a mọ̀ sí ìpolongo fún Yorùbá Nation tá a gbé dání a tún gbọ́dọ̀ jẹ́ kó stop a tún gbọ́dọ̀ tẹra mọ́ dáadáa ni. Then a wá padà sí ń tà mọ̀ sí grassroots láti lè sọ fún àwọn èèyàn wípé àníṣe nílọ báyìí ní Yorùbá Nation fẹ́ lọ. Àwọn kan tá a ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà láti tún máa ṣe títí tíjọba yóò fi gbọ́. Lẹ́yìn eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì òun làwọn tí wọ́n jáwà gba inú ẹgbẹ́ náà tún ń ṣe láti rí wípé kí ìran Yorùbá ó lè bọ́. Tá a bá wò ó dáadáa a nílò àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè míì láti jẹ́ kí wọ́n mọ tá a gbé dání gẹ́gẹ́ bí n tó dáa. À ń ṣe yẹn lọ́wọ́. Bẹ́ẹ̀ àwọn kan tún dìde eléyìí tí wọ́n sọ yìí tá a bá rí àwọn tí wọ́n jẹ́ lọ́ọ̀yà tí wọ́n ṣe tán àti farasìn fún ilẹ̀ Yorùbá a nílò wọn. Torí pé every corner every angle ó láti mú sìn bí o ní kí Nàìjíríà ọmọ gbọ́n ta fẹ́ ṣe yìí o ìdọ́sìn kò sí lọ́tẹ̀ bá ní ẹ tó sọ wá ní ààrẹ ń sọ lábẹ́lẹ̀ àwọn ìgbìmọ̀ kan wà tó jẹ́ wípé ọ̀nà wo ní Cameroon ni wọ́n gbàgbà Bakassi Peninsula kó lọ́wọ́ Nàìjíríà láyé Ọbásanjọ́ because wọ́n padà sí treaty eléyìí tí wọ́n ti ṣe ní 1959 pẹ̀lú France ni ó sì wà valid. Then àwọn kan wà tí wọ́n kóra wọn jọ tí bàbá wa Dr. Oni tí wọ́n ṣe agbátẹrù ẹ̀. Àwọn nídìí làwọn lọ́ọ̀yà tó bá sàn dáadáa ń tán fẹ́ ṣe ni pé a fẹ́ gbé 1914 amalgamation wọ́n fẹ́ gbé lọ sí United States International Court. Pé then wọ́n wá jọ ń tà mọ̀ sí picture Aláàfin Ọ̀yọ́. Ẹ jẹ́ sọ ẹ̀yẹ́ kan clear náà. Picture Aláàfin Ọ̀yọ́ èyí tó sign ẹ̀. Ok, kí ni? Pé kí ni ìmọ̀ràn wọn fún ọ̀dọ́ torí majority àwọn tí dúpọ̀ ní tìrìkó sí ẹnu ikú àwọn ọ̀dọ́ tó jẹ́ ọjọ́ ọ̀la Yorùbá ni. Wọ́n kúkú ń gbọ́ bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n mi. Ó ti dáa. Ẹ ṣe gẹ́gẹ́ bí tí mo ń sọ lọ treaty yìí àmàpò ti expire láti 2014 adẹ̀tún ṣì ń lò dé sìn. Tí wọ́n bá gbé àwọn British lọ sí court tí wọ́n bá dissolve 1914 amalgamation wọ́n ní wọ́n lè dissolve ẹ̀ we have consulted àwọn international lawyer gidi tí wọ́n ní wọ́n lè dissolve ẹ̀ since tó yẹ pé 100 years ni but they are just waiting for us to sue them to court but wọ́n nílò àwọn tó bá jẹ́ volunteer lawyer. This one is also going on. Èyí ò kì í ṣe tá a lè fi bò ìṣèjọba pé èmi ò àwọn kan wà tí mo lè má sọ lọ́wọ́ ẹ̀fẹ́ but ilé mo lè sọ dáadáa because a nílò àwọn lawyer náà dẹ̀ máa ń túmọ̀ nǹkan tí mo ń sọ yìí. Also is also going on. Ìyẹn lọ lọ́wọ́lọ́wọ́ tí mo dẹ̀ jẹ́ part of the member níbẹ̀ ìyẹn lọ́wọ́lọ́wọ́ ìyẹn jẹ́ kan. Then kí wá ṣe yẹn nìkan tún wá ní ọ̀nà tá a tún fẹ́ gbà láti gba Yorùbá Nation. À ń bá ìjọba sọ̀rọ̀ wípé àwa ò fẹ́ dúró Nàìjíríà mọ́ ẹ jẹ́ ká máa lọ. Bẹ́ẹ̀ làwọn Biafra náà ṣe tiwọn. Bẹ́ẹ̀ làwa náà dẹ̀ tún rìn bàbá ò fẹ́ wàhálà Sunday Igboho ò fẹ́ jẹ̀gbọ̀n ṣùgbọ́n wọ́n mọ ọ̀nà tí wọ́n lè gbà tá a mọ̀ sí diplomatic way ọ̀nà tá a dẹ̀ ń tọ̀ náà dẹ̀ ní adẹ̀ tó ṣe ń tọ́ we are not a violent people we will get our nation with àwọn ìlú mi lọ pẹ̀lú peaceful on a round table a fẹ́ ogun ká tó kúrò a fẹ́ lọ́rọ̀ wọ́rọ̀ a fẹ́. Bàbá mi ìbéèrè tí bàbá Èkìtì jù wá gbẹ̀yìn wọ́n ní kẹ́ ẹ bá wa gba àwọn ọ̀dọ́ lámọ̀ràn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn dúdú pẹ́ lò àwọn ọ̀dọ́ ní ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé òye wọn ẹ bá wa gbà wọ́n lámọ̀ràn ká tó máa lọ. Ṣe rí fún ọ̀dọ́
Yorùbá sọ wípé a kì í kánjú la ọbẹ̀ gbóná o torí tá a bá kánjú la a máa jóni lẹ́nu. Ọ̀dọ́ tó bá mọ̀ wípé ilé ayé yìí step by step ni, nígbà tí wọ́n bí ọkọ ló bẹ̀rẹ̀ sí ní rìn o, ó lé ní ọjọ́ oṣù kó tó bẹ̀rẹ̀ sí ní rákòrò, lẹ́yìn ìrákòrò ẹ ló tó bẹ̀rẹ̀ sí ní rìn, lẹ́yìn ibẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní pé bàbá kó tó wá bẹ̀rẹ̀ sí ní la òun sọ̀rọ̀ stage by stage ní gbogbo gbèsè ayé ẹ. You go to primary school tó bá lọ sí kindergarten, from then wà bọ́ sí secondary school, wà bọ́ sí university, wà bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, tó bá ṣiṣẹ́ tán wà náà fẹ́ marry, tó bá wá marry tán wà náà fẹ́ bímọ, tó bá bímọ tán wà náà fẹ́ lówó, ó fẹ́ ṣe gbogbo ẹ̀ títí tọ́jọ́ kú á fi wá dé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tá à ń ṣe yìí, ẹ má jẹ́ yín ọ̀dọ́, mo sọ ṣáájú pé ọ̀dọ́ ló ní kinní yìí. Then tí ò bá wá sí unity láàrin àwa ọ̀dọ́, tí a ò bá gbọ́ra wa, tá a lè jókòó pé we need to have the same mindset, pé ṣe at least ọ̀dọ́ Ọlọ́run fún wa ní grace láti go far and look for information. Intẹ́ni ìgbédání, is it true, is it really genuine? Ìgbà táwọn kan sọ pé wọ́n fún yín ní ìwé kẹ́mẹ́kẹ́ ìwé, ẹ máa lọ sí government house, wọ́n wá kó gbé àwọn gẹ́gẹ́ ò ṣáájú. What kind of leadership is that? Tí olóyè bá fẹ́ jáde lónìí, olóyè aṣáájú ni, ó wálé ó ṣáájú ni, kò ní ẹ̀yin ọ̀dọ́ ẹ, kò ní ẹ̀yin boys ẹ máa ń so, òmò ń bọ̀, ó dẹ̀ wá, ó dúró síbẹ̀. Èèyàn kan wá wà níbì kan tẹ́ ẹ̀ rí, ó sì ní kẹ́ ẹ máa lọ, ẹ̀dẹ̀ yìí náà dẹ̀ lọ, ẹ mọ̀ pé ẹni ẹ̀tàn ni, èèyàn tí ò lè yọjú sí now, tí ò lè gbà yín. À ń fi àsìkò lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ kù lẹ́yìn òní ti rí, ẹ dákun ẹ dábọ̀, ẹ lọ ṣe findings yín dáadáa. Is it this woman real? Àwọn interview wo ni arábìnrin ti grant? Ó ti di àwọn ọmọ ẹgbẹ́ mélòó tó ti bá take picture papọ̀? Èmi rèé, bàbá kí n tó yè rèé, tí mo ti lọ bá àbá yẹn ní Kútọ́nù, tí mo ti take picture pẹ̀lú ẹ̀. Ẹni kí jìnlẹ̀ kó mú picture onítìrí jáde pé òun àti onítìrí wọ́n jọ jókòó, wọ́n jọ ya picture, ẹni kó mú jáde. Ìwọ ìjìnlẹ̀ tó ń palongo woman yìí, mú picture ìyá yìí jáde tí ìwọ àti ẹ̀ ti jọ jókòó tó ti lọ bí tó wà tó rí pé onítìrí lórí yìí, mú picture ẹ̀ jáde. Ẹ̀yin tẹ̀lé ń tẹ̀lé, ẹ mú picture ẹ̀ jáde bí tẹ́ ti jókòó ní rántẹ́ ti jọ ṣe meeting. We have so many pictures about Akintoye Sunday Igboho mi tá ti jọ jókòó tá jọ ṣe meeting papọ̀. That is what you call a true leader. Leader tí ò hide identity ẹ̀. Kò dẹ̀ sí ọ̀dọ́ náà ni wọ́n ń rí lò. Ọ̀dọ́ ò ní wọ́n ń rí lò. Ẹ̀yin tí wọ́n mú sí i, bàbá, ìyá, ìyàwó àtọmọ ẹ ti kó wọn sínú wàhálà because wọ́n mú unlawfully ní kìí ṣe tó yẹ kí wọ́n mú fún. Tó bá jẹ́ pé a bá ń ṣe rally, a bá ń ṣe wẹ̀ náà bá mú ìsìn, á dúró pé dáná ká gbà yín kalẹ̀. Torí pé lọ́ọ̀yà wà tó sọ pé n tẹ́ ń ṣe yìí ó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin. Ṣùgbọ́n ìjẹgbàjọba, ìdàlúrú, ìdómi àlàáfà ìpínlẹ̀ Ọ̀yọ́ rú ò kì í ṣe ọ̀nà tí èèyàn máa ń gba independent. Ẹ lọ Google history, báwo lèèyàn ṣe lè gba ìlú? Ẹ lọ Google ẹ̀. Àwọn tí wọ́n là pé kó tó lè di war, you have to stage a huge rally. That is why the government tí wọ́n ṣe tètè cop rally tó lè Sunday Igboho ṣe, because they know if that rally continue, it can burst into anything. Ẹ lọ ka state bí wọ́n ṣe máa ń gba ìlú, rally ló máa ń kọ́kọ́ bẹ̀rẹ̀, tí rally yẹn wá pẹ̀lú pé wọ́n lè control ẹ̀ mọ́. Ẹ lọ gbogbo àwọn state, ẹ lọ gbogbo àwọn state wọ́n yẹ pé wọ́n yọ president gan. Rally ni a state protest tó jẹ́ wípé kò sí agbára police ò ní ká. But wọ́n rí rally tí Igboho ṣe last pé over 3 million. Tó bá lọ ṣe rally Èkó tó fẹ́ ṣe ní October ní July yẹn tó bá yẹ pé kò bá ní, wọ́n máa rí not less than 7 million. Tágbára wọn ò ní ká mọ́. They know. So ọ̀dọ́ gbọ́dọ̀ source for information ni. Ọdún gbọ́dọ̀ jẹ́ pé wọ́n ní that is why you can be able to differentiate between your left hand and your right hand. Ẹ lọ sí school now, you even know tẹ́ ẹ bá
primary six ìyẹn kan sọ pé ó yá máa ń so wọ́n ti fún mi níwèé no bá ní kí wọ́n gan ṣáájú pẹ̀lú ìwé tó gbé dání olóṣèdùn mi fún gẹ̀ẹ́ tó ti jáde yunifásitì níbẹ̀ tó dẹ̀ ti lọ gba fọ́ọ̀mù military tó kókó process tẹ wá divert attention ẹ̀ sí nǹkan míì tẹ wáyé kí gẹ̀ẹ́ kó wà nínú prison báyìí bóyá tó bá jẹ́ pé tí ò bá gbọ́ advice yín bóyá wọn bá mú fún military job yẹn bóyá kì í bá dẹ̀ wá wúlò fúnlẹ̀ yìí job but now ẹ ti bà career woman yẹn lady yẹn jẹ́ ẹ dẹ̀ deceive ẹ ní because ẹ gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ ẹ deceive ẹ ní now ẹ sọ the resource yín fún ẹ conscience ò dẹ̀ jẹ́ yín pé àwọn ọmọ kan lẹ tàn yìí wọ́n ẹ̀ tẹ̀yìn máa tàn yẹn pé o fẹ́ gbàjọba ẹni láti parọ́ fún yẹn now ìwé tí onítìrí ló ń gbé dání yìí láti ń béèrè láti jẹ́ bóyá àmọ́ ìwé tí wọ́n fún UN dà and you are still continue lie on this false paper tó ń gbà láti UN. láti ẹ̀sìn ìwé náà ká mọ̀ pé lóòótọ́ ló gbàwé àwa tá a bá máa tẹ̀lé àlè tẹ̀lé àmọ̀ pé tó ó gbàwé lóòótọ́. so kí ẹ̀yin ọ̀dọ́ dandan fún wa láti má tẹ̀lé irú èèyàn tó bá gbé irọ́ dání àwa tá a gbóòótọ́ dání gan àti ìlọ́bì kankan now tí kì í bá ṣe pé ẹ̀yin ọ̀dọ́ kan ẹ̀ ronú wò orílẹ̀-èdè wo ni wọ́n ti ń ṣe declaration orílẹ̀-èdè wo ni wọ́n ti ń ṣe reclamation orílẹ̀-èdè wo ni wọ́n ti ń ṣe proclamation orílẹ̀-èdè wo ni wọ́n ti ń ṣe reclamation orílẹ̀-èdè wo ni wọ́n ti ń ṣe reclamation orílẹ̀-èdè wo ni wọ́n ti ń ṣe reclamation everything relation ilé tí wọ́n ṣe last yìí ọ̀nà pè ní ṣé kí ni o so proclamation àbí kí náà ti pè é níbo ni wọ́n ti ń gbé sànsàn bọ̀ you are just play awọ́kadà wà dàbí mọ́ ládùn just like Baba Suwe drama and there are people are still following them ọ̀dọ́ nítorí tó lọ́ọ̀ mú rọ̀ wá ẹ dákun ẹ dábọ̀ ẹ jẹ́ ká pe àdọ̀fin àti àrò inú wa ìgbésẹ̀ tá a bá ti mọ resource ẹ ṣèwádìí ara yín ni wá kódà kó jẹ́ pólítì lẹ́ńtẹ̀lé ẹ wá ṣèwádìí á sọ fún pé ẹ lọ bí wọ́n lè rìn báyìí ẹ lọ bí wọ́n lè rìn kan báyìí tán bá ti provide ẹ̀ fún yín you can go ahead with them but àwa mọ̀ wípé wọn ò gbé òótọ́ dání we can tell you categorically pé wọn ò gbé òtítọ́ wọn ò gbé dání the woman just came to destroy this movement. Ọlọ́run dẹ̀ ti tú àṣírí ẹ̀ gbogbo wa fi rí. So láti lè destroy movement yìí ni nǹkan tí ìbá ṣe bẹ́ẹ̀ kí ló dé tó fi yapa níta mo sọ pé àwa Yorùbá àti ìṣetán a sì wà ní stage ní láti gba Yoruba Nation. Look at it for the past years tí Nnamdi Kanu ti wà ní prison. Nobody have stand out like I'm the leader of IPOB. Nobody. He still remain their leader till tomorrow. Samuel Ekpa is just acting as acting leader. And he have never called himself as a bona fide leader of IPOB of Biafra agitator. He also give the kudos to Nnamdi Kanu. This is kind of movement we should embark on. Let us believe that Baba Akintoye is our leader, nobody exception. And we need to follow that Baba because he let us understand the real fact that no, we need to go out of that useless country. Sani Igboho did the same thing. Sani Igboho could have a time or a power that said, no, I'm standing alone. I cannot be under Baba Akintoye. I'm a warrior. I have people that will follow me. Sani Igboho bá pé 20 million boys when they want dá lóhùn. Sani Igboho lè dá dúró as his own body. Could dá dúró like Gani Adams. Say, no, I want to be a hero by myself. Nobody will challenge him. But he believed that he cannot do that. He have to submit himself to Baba Akintoye. Why is he doing that? Because he believed that we can only have one warrior at a time. Ọlọ́run ò rán Jésù méjì wá sáyé ìgbà tó fẹ́ rán Jésù. Jésù nìkan ló rán tó bá tún rán confusion máa ṣẹlẹ̀. After the Jesus Christ have died for 100, that is why Anabi Muhammad came. Look at the long distance.
tó bá rán alágbára méjì wá at the same time, tó bá rán òjíṣẹ́ méjì at the same time, there will be a collusion among of them. But God didn't do that. Ó rán Ọ̀rúnmìlà wá, Ọ̀rúnmìlà náà ló tiẹ̀ ó lọ. Unless we forget to learn about the history, unless we at least we need to be submissive to our elders, whatever they are doing. They are human beings. They could make a mistake. They are not perfect. That is why we are surrounding them. Omoluka ṣe mistake. Abẹ̀rẹ̀ sí ní lọ gbé ó dìgbà sí Omoluka tó. We all know that those who are doing this in order to have láti lè ní followers orí page yín náà ni. Most of us have done something láti lè wá fún then tá bá wá ṣe nǹkan báyìí ṣé à ń encourage ara wa ni àbí à ń discourage ara wa. A lè gbé lómi wa tó máa jẹ́ sọ̀rọ̀ tó máa jẹ́ lómi tó máa sọ̀rọ̀ tá bá máa sọ bàbá tó yìí látara dáadáa máa rí point tó máa wà ẹlòmíràn dé wà á dẹ̀ sọ̀rọ̀ tó máa wà meaningful. It doesn't mean that the person is perfect. It's only the angle that every one of us look at it is different entirely. We should try to understand ourselves and to be patient before we judge. We don't just judge. We need to be patient. Kì í ṣe gbogbo nǹkan náà lówó aṣáfẹ́ gbé with a different topic title. Ibi wà. Then arábìnrin tẹ́ ń sọ again. That is what frustrated that woman to say no. Ẹlòmíà dédé gbé ó ti dé o ogun wọn ti ẹ wá gbọ́ o. We are fighting for Yoruba Nation. We should be able to let those people who doesn't understand the reason why he wanted to go to understand. Àwọn tó yẹ ká máa sọ àwọn táwọn èèyàn lè máa kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ pé ìdí rẹ̀ bá la ṣe fẹ́ lọ wọ́n fìyà jẹ wá àwa láǹṣe dáadáa jù ẹ lọ wo international statistics ẹ lọ wo Nàìjíríà ni wọ́n ti ń lówó jù àwọn point a lè mú wá fún wa wà wọ́n wá gbódùn Sáfàrà wọ́n tàn Sáfàrà wọ́n dáwọ́ padà Sáfàrà local government wọ́n wá gbódùn ní Ilé Ifẹ̀ wọ́n kó ẹ lọ sí Abuja àwọn point tó yẹ ká máa tí àwọn tó yẹ ká máa fi educate àwọn ọmọ àwọn èèyàn wa lélẹ̀ Yorùbá ṣe yẹ kó lọ lóòótọ́ o Yorùbá yẹ kó lọ ẹ tún mú history ní wa ìgbà ọdún wọn create Lagos State àti Kaduna ni wọ́n jọ create on the same age the same time Lagos State still remain as a 13 local government. Now look at Kaduna State today. Kaduna they have wọ́n ti rí state márùn látara Kaduna nìkan. Lagos State remain only one state. Why to ṣe rí bẹ́ẹ̀? Because they sideline Yorubas. Ìbàdàn Ọ̀yọ́ state yẹ kó Ọ̀yọ́ state ó yẹ kí wọ́n ti pín sí 24 state. Àwọn olùkọ́ ń bẹ nínú Ọ̀yọ́ state tí gọ́ọ̀mẹ̀ntì kò rántí wọn. Ọ̀yọ́ state very largest city in Africa. A sọ̀rọ̀ nípa ẹ̀. Fúlàní pa wá wọ́n já sọ̀rọ̀ nípa ẹ̀. Ó ti dé àṣírí Ọmọlúkà ti tú àṣírí ta ló tú. See that's topic. It is not the topic. Olójẹ́ kíkíní káwọn èèyàn wà frustrated because àwa tó yẹ ká máa campaign, we are campaigners. Crusade ni media jẹ́ láti lè jẹ́ kíní láti lè propaganda láti lè sọ àwọn fact research tá ṣe fẹ́ lọ. Ẹ lọ ṣe research àwọn country wọn ni wọ́n lọ peacefully ẹ sọ ní live àwọn country báyìí ni wọ́n lọ ní 19 báyìí country báyìí ni wọ́n lọ ní 19 báyìí ni wọ́n ṣe lọ wọ́n náà lè lọ now how many population ni wọ́n àwọn country mi UAE they are not up to 7 million in population. They are not to 7 million. Look at Yoruba, almost like 60 million. We are the most largest African ethnicity on the earth. In the whole Africa. We are in everywhere. We scattered. Àwọn fà tó yẹ ká máa fara wa lélẹ̀, àwọn tó yẹ ká máa fi educate àwọn èèyàn wa lélẹ̀, so that they can be able to come back pé no Yorùbá ní láti lọ. Ẹlòmíì gá jókòó ọ̀rọ̀ lẹ́nu dẹ̀ sọ yóò statistic wà ń bẹ̀ sọ fún wa bí wọ́n ṣe ń pín owó Nàìjíríà bí wọ́n ṣe ń pín state mẹ́fà lẹ̀ Yorùbá ó lè bọ́ gbogbo Nàìjíríà. Revenue tí wọ́n generate ní Ọ̀yọ́ ó ju tán generate ní Kaduna lọ. Àwọn fact rèé. So ohun tó yẹ kí ọ̀dọ́ tó yẹ ká ṣe lélẹ́yìí. Ọ̀dọ́ ní láti work as a unity. Àwọn kan wọ̀nyí ló máa lè assist wa láti lè achieve aim and objective wa. Yorùbá Nation máa dúró tó dé mi lójú. Ṣùgbọ́n ìgbà àti àkókò òun ló ṣe ṣe tẹ́kẹ̀mí àti ọmọ mọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé tí ò ní pẹ́ mọ́ ni
yóò dẹ̀ ṣojú ẹ̀mí wa lágbọ́rọ̀ lọ́hùn. Bí last year ìyá kan sọ wípé tá a bá gba Yorùbá Nation sìn pé báwo la ṣe máa rí tòmátò rà pé àwọn tòmátò pé àwọn Haúsá ló ń kó tòmátò wà live program irú ẹ̀yẹn ó nídìí ọ̀rẹ́ tẹ̀ pé màmá ọ̀dọ̀ wa ní àwa la ń gbin tòmátò tẹ́lẹ̀ torí táwọn lọ́wọ́ ṣe fún wọn nígbà tí wọ́n ń bá Biafra jà pé you are fighting them and you are still give them the food láwọn lọ́wọ́ ní ó yẹ dá màálù síwájú láti wà tí wọ́n ṣe fi gbogbo màálù wọ́n dẹ̀ fi lé àwọn àgbẹ̀ kó lóko tán débi pé ordinary yam àlè gbé mọ́ àbáwá la ní tòmátò tẹ́lẹ̀ ṣé ilẹ̀ Haúsá ni wọ́n ti ń gbin tòmátò tẹ́lẹ̀ ni but what is happening today gọ́fúnà Lagos ṣe wà lọ́nà láyàsì mọ́ gọ́fúnà kí lórúkọ Jigawa state láti ká máa kó oúnjẹ wá tó bá pọ́ìsì àwọn oúnjẹ yẹn kan tẹ́lẹ̀ kó wá sí lọ́dọ̀ wa mi kọ́ ṣé gọ́fúnà Lagos state kò lè láyàs pẹ̀lú Ọ̀yọ́ pẹ̀lú Ọ̀ṣun kan wá bóònù highway kan from Lagos highway to Ibadan highway kan bóònù ẹ̀ kan pè ní southwest conjunction farm kan ní ká wá pe àwọn ọ̀dọ́ kan ní ká máa dáko sínú ẹ̀ within 6 months oúnjẹ máa surplus anílẹ̀ but kí ló fẹ́ ṣe because the politics kí ló mú tí gọ́fúnà mẹ́fà ò lè fọwọ́sowọ́pọ̀ kí wọ́n ní farm settlement ní state kọ̀ọ̀kan tí wọ́n á dẹ̀ donate owó bíi 20 billion tí wọ́n á dẹ̀ gbéra contract ibi gẹ́gẹ́ gọ́fúnà ẹ̀yọ̀ kan ló ń dá ṣe ní Jigawa yẹn only just single governor ló ń dá ṣe yẹn but because we don't have a governor that have the interest of the masses. They don't care. They don't have our interest at hand. They don't. There is history. Kí Aláàfin Ọ̀yọ́ tó kú. Let us just listen to that. Kí Aláàfin Ọ̀yọ́ tó kú. There is a program tí Aláàfin Ọ̀yọ́ tó wá ṣe ní Abuja tó wá ṣe ní Dubai bí. Tí wọ́n invite wọn sí summit yẹn. It was France ló invite wọn. Aláàfin Ọ̀yọ́ àti gbogbo àgbórúkọ máa tí wọ́n invite all the 6 governors in Southwest láyé Ajímọ̀bí. They couldn't come. Wọ́n explain ní bí ní ilẹ̀ Yorùbá ṣe jẹ́ wọ́n explain ẹ̀ fún àwọn Russia yìí torí ẹsẹ̀ níbi pé èèyàn kan ṣoṣo màá sẹ́ni fílò yẹn sí èèyàn kan ṣoṣo olóògbé close to 200 billion sílẹ̀ pé òun gbé fúnlẹ̀ Yorùbá. Aláàfin wa sọ wípé kódà tó bá jẹ́ wípé Oòduà airline lásán làwọn bá ní ó tó máa ń dẹ́gbẹ́ pé òkè òun fọwọ́ sí pé kí wọ́n lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí Oòduà airline lásán kò sí gọ́fúnà kan ṣúgbà tó wá síbẹ̀. So àwọn ọba yìí náà ń try. I just come across that video tẹ́ni yẹn ń praise Aláàfin Ọ̀yọ́ wọ́n náà Aláàfin Ọ̀yọ́ ń sun ẹkún ni pé ilẹ̀ Yorùbá ló sì ní àǹfààní Aláàfin Ọ̀yọ́ ń sun ẹkún ni máa yẹn ní òun wà ń bẹ̀ Aláàfin Ọ̀yọ́ ń sun ẹkún ni Aláàfin Ọ̀yọ́ nígbà tí Aláàfin Ọ̀yọ́ tó ń sa ọwọ́ ẹ̀ gbọ́n ni pé òun sì pe àwọn gọ́fúnà mẹ́fà yìí wọ́n lè ṣe Nàìjíríà wọ́n lọ ṣe ní Dubai ni wọ́n láti bẹ àwọn investor ìgbé kí wọ́n jọ kán máa bọ̀ nílẹ̀ Yorùbá kan wá ṣe wọ́n nínú àwọn òwà ẹ kọ́kọ́ lọ ṣe ná wọ́n dẹ̀ gbowó kalẹ̀. Where is that money now? Where is Ajimobi today? Ṣàmánì ayé Aláàfin yóò ṣètò ni ọba tó lè fi Nàìjíríà sí láti wá bá wọn ṣe summit ní Dubai lórí kílẹ̀ Yorùbá lè dá Ṣàmánì kò try tó ni. So wọ́n ní ọ̀ní at that time wọ́n ní olè wá gbà yẹn Ṣàmánì wọ́n try tó ni. What of that 6 governors wọ́n pè tí wọ́n yọjú? Because they don't have the individual interest at hand. The only thing they know is how to embezzle the money. Tí wọ́n ṣe máa jí owó fún àwọn family wọn. Then you still believe Nigeria will be good. Ó ń deceive ara ẹni. Má waste prayer o. Lọ sórí Google lọ béèrè pé which list the country that is praying daily. Nigeria number 2 nínú country tó wà lábàáyé pé wọ́n máa ń gbàdúrà ní everyday. Pakistan number 1. Nigeria number 2. Country tó yẹ kó máa ń gbàdúrà ní everyday. India ni second to the last. Wọn à kì í gbàdúrà rárá. But today, India they are take over the world. Tún lọ wo pé the most corruption country, Nigeria ni number 2 again. Then what about what is the prayer? Kí wọ́n lè gbàdúrà fún? When talk about the country tí wọ́n gbàdúrà jù, ẹ̀yin number 2. When talk about the country tó wà corruption,
ẹ̀yin number 2. When talk about the country tó yẹ pé Boko Haram, ẹ̀yin number 2. Then India tí ó gbàdúrà, wọ́n wà ní number last. Look at what they are. When talk about the technology country, the world, India number 1. Now saying I want it. Then what are we talking about? What is that prayer for? It's just wasted. I'm not saying you should not pray, but you say sit to yourself. Is it worth it? Our pastor in Gunjet, our family in Gunjet. Do you think that Ọlọ́run one day gbàdúrà ẹnìkan jáde bàbá Ọlọ́run àti ìṣẹ̀foríjì wà? Why are you faking everybody? Àwọn wo ló ṣẹ̀? Níbo lẹ ti jọ ṣẹ̀? Níbo? Those who destroy Nigeria today, they are those pastors and afar. They are those religion leaders.